àwọ̀ fẹ́lẹ́ bonú àwòrí inú ẹni. Ọ̀rọ̀ arákùnrin yóò jọ mí lójú gbogbo ayé yẹn ẹ lọ fọkàn balẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ tó lè ẹ gbọ́ bí wọ́n bá sọ pé wọ́n ń parọ́ bá wọn ni wọ́n gbà wọ́n mọ́ra ni ó lé wọn mímí kí ọgbà lẹ́tà ó dìgbà náà ṣe bó ní táìmù tí wọ́n fún ó ní àkókò tí wọ́n fún ọ̀rọ̀ padà sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ yóò mú kẹ̀kẹ́ dání mọ́ kàn ọ̀rọ̀ gbogbo ìwà tó ń tẹ̀lé Muyideen tó o bá mọ̀ pé o lóko tó o dẹ̀ mọ̀ pé o tóbi kò dẹ̀ wọ́ kókó rí ọ bàjẹ́ èmi náà bẹ́ lọ́hùn kókó mi ọ bàjẹ́ mi ìdẹ̀ bẹ́ lọ́hùn kókó ọmọlàkejì mi ọ bàjẹ́ mi ìdẹ̀ lè gbà kẹ́nìkan bá mi lọ kọjá mọ́ fún sọ́pọ́ọ̀tì bí ó dé yìí o ẹjọ́ tẹ ẹjọ́ lulẹ̀ o wàláì tàláì súnmọ́bí láìlẹ̀dí láìláì láwà wọ́n fún Muyideen ní lẹ́tà ó dẹ̀ gba lẹ́tà ó dẹ̀ sáìsì lẹ́tà ẹ̀rù bọ̀bọ̀ bà mí bàjẹ́ bó tiẹ̀ jẹ́ pé ìyàwó ẹ̀ ló pè lẹ́jọ́ nígbà mo gbọ́ mo gbìyànjú àti pé ẹjọ́ ẹ ṣe sùúrù torí àwọn alálùbáríkà kan ní Islam ń pè mí èmi wà ní ẹ tó jẹ́ kó fi kílọ̀sì gbọ́dá wọ́n fún ní 7 days ọjọ́ 7 kó bóòdì láti lọ tọrọ apology kó dẹ̀ ṣàtúnṣe pẹ̀lú súnà tí ìṣe tìyàwó ẹ̀ tí ń sọ ìyàwó ẹ̀ ṣé bó ni wọ́n fún ní lẹ́tà ẹ fọ̀rọ̀ lẹ̀ ẹ fọ̀rọ̀ sílẹ̀ ẹni tó bá sùn ni wọ́n máa ń jí wọn kì í jí apirọ́rọ́ Muyideen ṣọ́ọ̀bù tí wọ́n gbà fún ẹ bí Muyideen léèrè bàbá tó ní ṣọ́ọ̀bù yẹn apostolic ni kristẹni ni ṣọ́ọ̀bù kristẹni ni wọ́n tó gbà fún ẹ. gbogbo ẹ̀yin olórí rẹ máa bá mi sí àpọ́gámù yìí bàbá tó dé mutí Ọláyínká Abigail Ọbáfẹ́mi Babátúndé Olúwayẹmí sí Fáwọlé ẹ máa bá mi sí àpọ́gámù yìí. ẹni tó ní ṣọ́ọ̀bù tó ń lò kìrìsìtẹ́nì ló ní bàbá náà lọ́ba ni mójú kúrò ní láìfi ẹ̀ kìrìsìtẹ́nì lẹ́ni tó ní ṣọ́ọ̀bù tó ń lò. ó yẹ káwọn tí wọ́n bá gba ṣọ́ọ̀bù ó yẹ kí wọ́n lè kọ́ ṣọ́ọ̀bù fọ́ọ̀bù àmú Islam ọ̀kan wá ṣọ́ọ̀bù tó jẹ́ pé mùsùlùmí àbá àfa kan lọ́kọ ńlọ yóò gbà fún wọn. ọlọ́wọ́ sí lẹ́yìn alábòsí ṣẹ́rí gbogbo ẹ̀ tí wọ́n gbé kiri Muyideen lọ́wọ́ àgbà lẹ́tà òun kọ́ ló ń sáì kò yẹ kó ju ẹnì kankan lójú ẹni tó bá ní làákàyè kò ní ju anybody lójú ṣèbí láìpẹ́ yìí náà ni tó ní wọ́n mímí kìún sẹ́yìn ti gbàgbé mímí kì ni I'm too doesn't tire today torí program bíi 3-4 mo ní lónìí bọ̀ tí mi bá sọ̀rọ̀ bí ìṣẹ́jú mélòó kò dáa tó ṣáàrí gbogbo ẹ̀ tí ń gbé kiri èyí tí mo kàn láìkì ní pé ó lé wa Mrs. ọ̀rẹ́ mi ìyá àlùbáríkà mo sọ pé èmi yìí rọ́bìṣì obìnrin wallahi my life mi kì í rọ́bìṣì obìnrin kódà kóbìnrin máa ṣe tí ọ̀dà pẹ̀lú mi rọ́bìṣì obìnrin. inú mi dùn wípé ẹni wà ní mẹ́sẹ́ẹ̀jì tí ń páàsì fóun inú òun fi ń ṣe program òun dẹ̀ ti sọ fún un pé tó bá lọ parọ́ tó di wàhálà yóò bára rẹ̀ lágodi ó lé wa náà ti ń dọ́gbọ́n ẹyọ rẹ̀ sẹ́yìn ọmọ ọ̀rọ̀ ní wíwọ̀n ní kúlì mọ̀kánì mọ̀kọ́ọ̀lù wọ́n ní kúlì mọ̀kọ́ọ̀lù mọ̀kánì. ṣáàrí gbogbo tí Muyideen ní sọ òun ò rí lẹ́tà òun ọ̀gbẹ́ lẹ́tà òun ọ̀sáì lẹ́tà ẹ̀yẹ gbàgbé kóun mọ̀ wulẹ̀ bóde mọ́ bẹ́ẹ̀ náà pé ọlọ́mọdé ò bóde tó fi máa di Tuesday láti kó gbogbo tó sọ jẹ
nígbà náà ẹ wà rí fíìmù. ọ̀tẹ̀jẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ẹni tó gbìn kú ta sébè tó ní sùnì. ọ̀tẹ̀jẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ọ̀tẹ̀jẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀rí pé wọ́n tún fún ọ níwèé tó sáìn whatever any signatory torí kò lò Muyideen jẹ́ tó jọ sí kankan tọrọ ìbá tó padà fàya tí ìjọba bá tó wá padà rí pé signatory tó tún lò ó tún yàtọ̀ síra wọn, that is another case for you again. ọ̀sán níbìkan oníṣègùn tó ń lò ọ̀sán níbìkan ọgbọ́n ẹ̀rí pọ̀ gbàwé ẹ̀rí bó ṣe sáyìn tó ń bẹ lọ́dọ̀ àwọn tó wà. ọgbọ́n mi yé ọ̀rọ̀ yìí ò lè ẹ̀yin èèyàn ẹ lọ fọkànbalẹ̀ ọ̀rọ̀ yìí ò lè. mo ti sọ pé ọ̀rọ̀ tí ń bẹ láàrin Muyideen àti inú ọgbà Àgbàlá Gabriel pẹ̀lú ìyàwó ẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn no kẹ́nìbọ̀dì máa ń lọ pọ̀ mọ́rú ẹ̀sìn pàápàá tó bá jẹ́ pọ̀rọ̀ ẹ̀sìn ni èyí tí Muyideen ń ṣe ìsìlámù ọkọ wa. èyí tó pa Muyideen àti Àgbàlá Gabriel pọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn èèfù tẹ́ bá tó fẹ́ gbé lọ bí ẹ̀sìn sẹ́sìn ìsìlámù ní ká fi di ojú olóore gúgi ni. tó bá fẹ́ mú ìpéyàwó rẹ̀ sí sí náà ó ní ìlànà àti sẹ̀rí àti ìsìlámù júwe fún wa. ó ní ìlànà tí ìsìlámù júwe fún wa tí àlùkùránì júwe fún wa. kùránì ní káwé ẹlẹ́rìí mẹ́rin. Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Ihun tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo ibi tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Nílùú ọ̀tọ̀ọ̀tọ̀, tẹ́nìkíní àti kejì, ìkẹta, ìkẹrin ó sọ pé òun rí wọn níwọ̀n ibi tí wọ́n ti ń bára wọn ṣe pọ̀ ní sẹ̀rí Islam gẹ́gẹ́. Ẹ wo, ẹ fọ̀rọ̀ ọlẹ̀, sáré gbogbo debunk tí ń ṣe yẹn, gbogbo mímíkì yẹn, ìyàwó tó yẹ àtàyẹ nàmí àdá. Ọmọ tẹ́ ń nẹ̀tì ń sẹ́pẹ̀, ẹ̀yin lẹ́ ń dá wàhálà lẹ̀. Tẹ́ ẹ bá ti nà bá mú, àdúrà tí ò ní gbà bọ̀rọ̀ yóò ṣe fún yín. Ẹ kọ́lé lọ́la o, ẹ lọ Mọ́kà o, ẹ ní kú láéláé o, yóò ṣe fún yín. Òkà ọ̀kùn lọ̀rọ̀ yìí, kò ṣòro tì bọ́wọ́, kò ṣòro yọ kú o. Ṣèbọ́ni ni Saturday, ọ̀la ni Sunday, ọ̀túnla Monday. Àwọn tí wọ́n fọwọ́ gbá eégún fún ọ yẹn tó rò pẹ́ran ni, wàá padà mà pé eégún ni wọ́n fọwọ́ gbá. Wa alaikum salam, Mr. Samuel. Wàá padà mà pé eégún ni wọ́n fọwọ́ gbá. Ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yóò lé kẹ̀kẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí. The end lòpin sinimá. The end lòpin sinimá. Gbogbo ẹni ọba wà ní ààbò sínú ọ̀rọ̀ yìí. Iná láàláyọ̀ ibùsọ̀ ni mí. Olúwa ní fúnra ara àwọn lòun ò fa lábòsí sẹ̀sìn. Fúnra Ọlọ́run ni ó fi alábòsí kí ni ó ní ó fa lábòsí sẹ̀sìn. Ó dìgbà náà ká tó fọmọ ọba fọ́sùn. Látàsílìmánà ìsàmà kúntàmùkítàdìrà fàṣúlìmùtàrìjù ukubawu ila nadami tanamu ainaka walimasilumu mutabiun tadiuni alayka wa ainu laila mutanami. Ọ̀rọ̀ pọnú tí ń bẹ́lẹ̀ yìí, ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí, ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ ohun tí ó ṣẹlẹ̀ before Wednesday, kẹ́ ẹ wá tún jẹ́ mọ̀ ohun tí ó ṣẹlẹ̀ after Wednesday. Tó bá ti lẹ́rìí tó fún ní ìdánilójú, kò ní ìdí kó bóde kó ṣàtúnṣe kankan. Ṣèbá máa kó ẹ̀rí ẹ̀ dání nígbà tọ́rọ̀ bá dé kóòtù ni. Kò mú wàhálà kankan dání. Kápẹ́ ìlànà ṣẹ̀ríà, ìlànà ẹ̀sìn Islam, kó o tó lè gbà yín pé ẹnìkan àtẹnìkan ṣe sì náà, onírú protocol ní gbèsè tí ẹni ká gbé.
káwá pé constitution ìjọba gẹ́gẹ́ ó ní bí ìjọba náà ṣe lànà not faba kì í sọ̀rọ̀ ẹnu. ṣebí rìkọ́ọ̀dù náà tẹ ẹ sẹ́kù tẹ ẹ náà play díẹ̀ ẹ máa play yòókù gbogbo èyí tẹ play rẹ̀ ní live tẹ ẹ náà ṣe yòókù kù àtẹ̀yí tẹ play àtẹ̀yí tó sẹ́kù ẹ máa padà play rẹ̀ náà. Let them go. Let them going. Oye Dẹjọ àbí láti Àbújá àbúrò ní sẹ́yìn ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ yìí náà láàpẹ́lẹ́ àlùkùrẹ́àn ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yóò láyé lóògùn kankan kódà kò ní ìdí pàǹsẹ̀ tọ́tọ́lọ́jì lórí ẹ̀ kò ní ìdí pàǹpariwo kò ní ìdí ariwo kò ní ìdí wàhálà ẹ jẹ́ ká máa wo tí ó ṣẹlẹ̀ before Wednesday kó mọ wulẹ̀ bóde láti kó gbogbo tó sọjẹ tí ọba ti kó jẹ àwa gẹ́gẹ́ tá mú ọ̀rọ̀ dání torí ipá ń ronú kátòsí àwáyé ṣe bá máa sí wọn ni èyí tí ọba wa ti ń tọ́ba wa ṣẹlẹ̀ after Wednesday fíìmù ní àjọ fojú rí. Samuel láti Sókótó àbúrò ní sẹ́yìn mo sọ fún yín lánàá mo ní tí Nàìjíríà bá máa dá èmi tí mo oògùn tá a máa sà. Ó lérí ni fọlọ́nsọ ó ní olóhùn ọ̀gbàwé kankan ó ní kọ́dọ̀ òun ọ̀sáyìn mímíkì gbogbo ayé ti mọ̀ pé mímíkì ni ẹ́ nígbà tí gbogbo ayé gbọ́ fọ́ìsì ẹ̀ gan ó ní wọ́n mímíkì ẹni nígbà tó padà gbọ́ 1 million fúnra ẹ lọ sí human rights ó ní wọ́n gẹ́gẹ́ lọ sọ̀rọ̀ ọlákàntì ẹgbẹ́ ẹni ọlẹ́gbọ̀n rẹ ti ń dákú. Àwọn tí wọ́n ń pọ̀ ọ́ àwọn ni wọ́n ẹ̀jọ́kù kí wọ́n ronú kí wọ́n gbà pé àdó rọ́pù ni Muyideen àdó rọ́pù. Wàláhì àwọn tí ń kú àwọn nìkan láàánú wọn ń ṣe mí. Báwo ni ìbàjẹ́ ṣe fẹ́ wọlé ní Nàìjíríà nígbà táwọn kan bá ń báàk lórí àbòsí tá ń báàk lórí ìtànjẹ tá ń báàk lórí ikú ẹ̀dá kan fẹ́ máa bá tẹ̀dẹ́gbẹ́ rẹ̀ jẹ́. Asuli mutariju okuba wila nedami àti bọ̀tá àbòsí àbámọ̀ ní kí ló dé ọ̀rọ̀ ẹ̀sìn odidi ni ẹ̀sìn dẹ̀ ṣe pàtàkì but èwo nínú ẹ̀sìn ló fààyè ká máa ṣàbòsí ilẹ̀ kò sí èwo nínú ẹ̀sìn ló fààyè ká máa bara wọn ló kọjá lẹ̀ kò sí èwo nínú ẹ̀sìn ló fààyè pé ká máa mọ oore kò sí. Tó bá bóde nísìnyí tó níwò ríwé ó rí lẹ́tà ó dẹ̀ sáyìn wàláhì tàláhì kò ní ìtumọ̀ sí mi. Èyí tó bá ṣẹlẹ̀ before Wednesday ìlọ máa dájọ́ àwọn àmọ́ àwọn tí ó ṣẹlẹ̀ after Wednesday. Wàláhì tàláhì rọ́bùlì kábà èyí tó bá ṣẹlẹ̀ before Wednesday gbogbo wa lájọ máa rí. That is open something. Èyí tó bá dẹ̀ tún ṣẹlẹ̀ after Wednesday a máa rí. Èyí tó bá tún ṣẹlẹ̀ after Wednesday a máa rí. Bẹ́ẹ̀ni ó sọ bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run lè ta Àgbàlá Gabriel àmọ́ alhamdulilayi Muyideen padà gbé Àgbàlá Gabriel sórí àtẹ àmọ́ Àgbàlá Gabriel ọ̀bàjẹ́ débi ikú ríta torí pé sí ọlọ́run arákùnrin náà mójútó ní òjò ríta
ó fẹ́ tà kò dẹ̀ lè rí tà ilẹ̀ ti mọ́ òkété ti bórù sórí mọ́sà rẹ àìjẹ mọ́sà rẹ létí etí lọ́wọ́ ni mọ́sà rẹ yẹn mi fẹ́ sọ̀rọ̀ pọ̀ àkókò ọ̀rọ̀ ń bọ̀ tọrọ máa sọ rẹ̀ ẹ gbọ́ àmọ́ tó bá jẹ́ pé ó jókòó tí èdè ṣe pọ́ fẹ́ wọkọ̀ ọ̀fẹ́ tí ó tún sí èsì mo nígbàgbọ́ pé yóò ṣàtúnṣe before Tuesday náà ní káàdì ẹ̀ máa jó tán tí ó bá ti ṣe ẹ̀yìn ẹ̀yẹ mi ẹjẹ́ àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ after Wednesday a jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ lábí aṣọ tá a jọ ń sọ̀rọ̀ àtúnṣe tá a jọ ń sọ̀rọ̀ àlàáfíà ẹ wàá padà rí pé fúnra arákùnrin fúnra ọmọ ẹ fúnra ọ̀gbẹ́ni olófinìsì ààrẹ not me o not me o kì í ṣe mi o èmi ò sí ní díàbòsí etí mi dẹ̀ nígbà mi ní fi lọ́mọlàkejì mi náà ṣé mi lè gbà kéèyàn máa fún mi súnà burúkú ni àǹfààní mi wàláyé ni mo ń fọwọ́ gbà kì í ṣe egun. mo ti wá di pé àìjí àfa láti 84 ni mo parí Kùránì yọkù nínú ọjọ́ orí ẹ̀ gbogbo ẹ̀ dáa pé mo ìdí ní 40 years àbílẹ̀ kẹta mi ìṣẹ́gbẹ́ mo ìdí ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí ẹ gbàgbé òǹkà kàlẹ́ndà tẹ̀ aláìhì òǹkà kàlẹ́ndà lọ́jọ́ orí tẹ̀ aláìhì. Allah yóò fòkú ọ̀lẹ́ hàn before Wednesday Allah yóò fòkú ọ̀lẹ́ hàn after Wednesday ẹ má fọ́ ẹ má fọ́ ẹ̀sùn afálágídí tó fi kú ṣeré ọlọ́kadà tí bó ní mọ́tò dìmú o bí tirẹ̀là gbòrí wọn kò ní ìmọ̀ nira ẹ̀sùn afálágídí tó fi kú ṣeré ọlọ́kadà tí bó ní mọ́tò dìmú o bí tirẹ̀là gbòrí wọn kò ní ìmọ̀ nira. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ àrùn ojú tí sàrùnú. Forty years useless 40 years rubbish 40 years jagajaga yegejege lápárápá àrídìrìdì ẹ jẹ́ bíìdì èbó yẹn jàre ẹ jẹ́ bíìdì ẹ̀ àwọn tí ń kó èbó wá fún wa náà wọ́n bíìdì ẹ̀ ni. ẹyẹ yẹn mi ẹ má fọ́ ta ló máa gba tarúgbó tí ń sọgẹ ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam wàláì àwọn òní lajúlẹ̀ káwọn kẹ́kọ̀ọ́ wọ́n bu ẹ̀sìn Islam rubbish wàláì ẹ̀sìn Islam ìṣẹ̀sìn jàgídíjàgan kì í ṣẹ̀sìn wàhálà kì í ṣẹ̀sìn tí mòore àti mo ṣe ń pariwo àwọn tí wọ́n ṣàánú Ọlọ́run lára mi ni bọ́lá ti jẹ́ Sunday á bẹ̀rẹ̀ àbẹ́sítọ̀ ọmọ sáàsì mi kíkẹ́ lọ́la èèyàn gbọ́dọ̀ yálà ìmọ̀ọ́rẹ́ èyí tá a lọ kù ní ìsìn abẹ́ kùmọ̀sáàsì abẹ́ ẹ̀sẹ̀ ìlàkùn gíláàsì adédi 700 àti rí 50 ó kù 650 sáwọn kan tó wá sí ìfà ká má pariwo fọlọ́run nígbà tí yẹn ṣe mú ìdí ní ìtajà aláìmoore mimic
that is fine. ṣe rí gbogbo ẹ̀yin olóríire ẹ má fọ́ ẹ̀jẹ̀ tó wá já sí kìrìsìtẹ́nì ló ní ṣọ́ọ̀pù yẹn o kódà apostolic ni bàbá tó ní bàbá yẹn ti kú apostolic ibi tí wọ́n kọ́ ṣọ́ọ̀bù sí ẹ̀gbọ́n tí mo sọ fún yín àwọn apostolic ni wọ́n bùn bàbá tó ní ṣọ́ọ̀bù yẹn ní ilẹ̀ yẹn torí bàbá yẹn jẹ́ kẹnu ọmọ ìjọ wọn bàbá yẹn dẹ̀ jẹ́ ògbóǹtarìgì sọ yẹ kẹ́ ẹ gbẹ́ ṣọ́ọ̀bù gan fún síbi ṣọ́ọ̀bù tó jẹ́ ṣọ́ọ̀bù kìrìsìtẹ́nì ṣọ́ọ̀bù tẹ́ tó gbà fún kìrìsìtẹ́nì ló ní ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí fún àwọn apostoliki ni wọ́n padà wá gbé bàbá náà gbà kádàrá Ọlọ́run kò lè wọn lórí tí wọ́n kú Ọlọ́run bá ní mójú kúrò ní láì fi wọn. ayéra jẹ́sà àhùhù wá ìṣàràfà ṣàrò jẹ́sà àhùhù apostoliki ni bàbá tó ní ṣọ́ọ̀bù yẹn mọ́rú àbòsí ò lérè no mo sọ pé tí Nàìjíríà bá máa dáa tílẹ̀ Yorùbá bá dáa oògùn méjì péré la ní ìdìtà fẹ́ tó yẹ ká sà báwọn àbá kó Kùránì jọ mọ́jọ́ tá ṣàṣàdúà ni sáà lè káyé Kùránì tá a ti kà sáà lè káyé Kùránì tá a ti kà ṣàdúà gbà ó sì fẹ́ gbà inú ilé tí ọba sì fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú agboolé tí ọba sì fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú inú ìlú tí ọba sì fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú àárín lọ́kọláya tí ọba sì fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú ìfẹ́ ló sọnù ní Nàìjíríà ìfẹ́ ètò sì kejì ní àìnígbàgbọ́ inú ara ẹni ńlọ́fà àbòsí ńlọ́fà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ńlọ́fà ẹ̀mí àìmoore ńlọ́fà ẹ̀mí àìṣẹjọ́ ńlọ́fà ọ̀rọ̀ yóò lè ṣàrí wọ́n fún níwèé ó parapẹ́ fún ìwé o àbọ̀ ni wọn ò fún wọn ó ló ń sáyọ àbọ̀ ló wọn sáyọ kọ́ndíṣà tí wọ́n gbé sí wípé kó ṣe ẹ̀yẹ́ máa wò kó wọn má ṣe náà tí ó bá ti ṣe ìtọ́ bá ṣẹlẹ̀ after Wednesday ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ ti gbọ́ kí mo lọ́rọ̀ ṣe o ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ mi ọ̀pọ̀ to I can shout mi lè pariwo ẹ gbọ́ ìṣe ni mo fẹ́ fara nísìmí Aláàjì Síkírù Àyìndé bàbá ní mo fẹ́ fara nísìmí. inú mi dùn wípé ìyá rẹ̀ tí ń pọ̀ náà ti ń fa ìdí àbọ̀ rí èyí tí ń sọ fún mi ni mo kúkú ń sọ èyí tó lòun rí ni mo ń sọ ó yẹ ká ẹ tó máa ran kankan ni mo rẹ̀ ti sọ fún mi pé tó bá jẹ́ pé ń parọ́ yóò bá rẹ̀ lágódì sẹ́yìn ọ̀gbọ́n ni nígbà tí ìyá Muyideen sọ pé Muyideen ọba rẹ̀ lágódì wọ́n láìfi yẹn délẹ̀ ni mo á rí i pé ìyá yìí alálùbáríkà ni wọ́n fẹ́ kó bọ́ọ̀bọ̀ lọ́wọ́ ni wọ́n dẹ̀ ti fa ìdí ayọ̀ rẹ̀ ẹni ọba wà nílùú èbó orí ẹ̀ gbọ́dọ̀ pé ọ gbọ́dọ̀ mọ tó tó àti tí ọ̀tọ̀ ọ gbọ́dọ̀ mọ tó lè bàlú ọkọjẹ ọ gbọ́dọ̀ mọ tó lè sọdá láìda ọ gbọ́dọ̀ mọ tó lè jánsẹ ọ gbọ́dọ̀ mọ tó lè blọọkù lílọ bíbọ̀ rẹ̀ láti Amẹ́ríkà wá Nàìjíríà wo ìyá mi mo gbé fún ẹ jàre mo rí pé o ti ń dọ́gbọ́n yọ rẹ thank you for you gbòsà gbòsà. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí òòkà ọ̀kun ni kò ṣòro kì bọ́wọ́ kò dẹ̀ ṣòro yọ kú òòkà ọ̀kun ni. ní tó bá ṣẹlẹ̀ before Tuesday òní ojúwe tí ó ṣẹlẹ̀ after Wednesday ẹ má fọ́ ẹ gbọ́ mi yé ẹ má fọ́ báwo la ń parọ́
báwọn ni wọ́n ń parọ́ ni àlá òfò kú ọ̀lẹ́ hàn báwọn là ń parọ́ ni bóyá àwọn ni wọ́n ń parọ́ ni wàláhì àlá máa fò kú ọ̀lẹ́ hàn kí ni bẹ́ẹ̀ bí kò bóde kò pàtìjú mọ́ra kò ṣàtúnṣe ṣebí tó bá dẹ̀ lè pamọ́ra wàá kọjá lọ sí court wàá dẹ̀ kú ẹ̀rí ẹ̀ dání. wàá kọjá lọ sí court wàá dẹ̀ kú ẹ̀rí ẹ̀ dání. èmi kọ́ ni màá dájọ́ ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ dájọ́ àwọn kan náà dájọ́ ṣèbá dájọ́ ìgbẹ́jọ́ dẹ̀ bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ máa ṣèwádìí. bó o bá wá gbàwé wọ́n gbàwé ẹ̀rí àkọ́kọ́ pọ̀ gbàwé gẹ́gẹ́ tó dẹ̀ ń parọ́ pọ̀ gbàwé ló máa fi júwe pé gbogbo tó rí ọ sọ pátá irọ́ ló ń pa. ẹ̀rí pọ̀ sẹ́yìn ìwé ó wà nílẹ̀ ẹ̀rí pé wọ́n fún ọ níwèé Olódùmarè ẹ̀rù ara ayé bà mí ayé tótó ẹ̀rù ara ayé bà mí ayé tótó ayé ní sọgbàdọ̀gùn ọmọ àdámọ̀ ẹ̀rù ara ayé bà mí ayé tótó ẹ̀yin èèyàn mi ẹ má fọ́ kò tí ì sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ àwọn tí ó ṣẹlẹ̀ before Wednesday kádẹ̀ tún máa wo tí ó ṣẹlẹ̀ after Wednesday ẹ jẹ́ àwọn tí ó ṣẹlẹ̀ before Wednesday ká máa wo tí ó ṣẹlẹ̀ after Wednesday nígbà náà ẹ wà máàkì ta ló purọ́ ta ló lóòótọ́ ta làdó rọ́pù ta ní rìn lójú ọ̀nà ta ló wà ní igbó ta ló wà ní gbangba ta ló wà nínú igbó ta ló wà ní gbangba gbogbo ẹ̀yin olóríire ibi ọ̀rọ̀ mọ́sálásí wá dé yìí ẹ méjì àjọ rẹ̀ wá o àwọn kan ti ń wòye pé bóyá láyọrí ẹ̀ ní oṣù yìí mo fẹ́ ká parí gbogbo fínísì ẹ̀ nínú oṣù yìí tó ń ti bóṣù ti fẹ́ parí èèmù àti ìrànlẹ̀ nù tiles bàbá mi àlùbáríkà tó gbé gbogbo nǹkan yìí going to 2 million naira tí bàbá yìí ná ọlọ́run ní jẹ́ dólòsì ọ̀rọ̀ kíkùn àtìlẹ̀kùn inú 700 àti ní 50 okùn 650 kí ni wọ́n náà fẹ́ fún ya ọlọ́run ṣàrí ọ̀rọ̀ ti mímíkì ẹ filẹ̀ ìtọ́ bá ṣẹlẹ̀ before Tuesday ní ojúwe tí ó ṣẹlẹ̀ after Wednesday. Account number nìyẹn 30 38 98 0867. Ah, 250 jọ́nà 250 ó ti pòórá 250 tipẹ́tipẹ́ báàgì ráìsì mélòó 250 rà. ìwọ náà ibi tọrọ ọmọ sásì dé kí ni ìwọ náà fẹ́ yọ ọlọ́run kí ló fẹ́ yọ ọlọ́run 650,000 péré ńlá nídìí wàláì mo nígbà ẹgbẹ́ yarí lálẹ́ yìí torí wọ́n máa bẹ̀rẹ̀ àbẹ́sọ̀ yẹn kíkan lọ́la pẹ̀lú ògùn ọlọ́run kọ́ lọ́wọ́ sẹ́wà kùjọ lálọ́ bí wọ́n ṣe ń fún wa mi ìjẹ́kọ́ tutù lọ́wọ́ mi o torí mi náà ní bùkátà mi ìdẹ́fẹ́ kí wá dàbí àwọn ará bí tí wọ́n ṣe ń tọ́tọ́. Kí ni wọ́n náà fẹ́ yá ọlọ́run
afẹ́ kùmẹ́sàsì yẹn 550,000 ilẹ̀kùn bí yàrá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gíláàsì lábẹ́ ṣe bẹ́ẹ̀ 150 that is 7 àti 50,000 ó kù 650 èló ni wọ́n náà fẹ́ ya ọlọ́run a gbọ́dọ̀ tó fi ìyẹn lo àwọn kan mọ́ torí àwọn èèyàn ti ṣe gudugudu méje yàyà mẹ́fà wàláhì tàláhì àfi kọ́lọ̀ ó dúpẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan bí wọ́n dẹ̀ lágbára 10,000 50 100 bọ́ bá dẹ̀ lágbára àti gbé tán ọlọ́ọ̀ni kọ́ ọba sówó ọlọ́wọ́ dá padà fún ọ ní ìlọ́po uncountable ìlọ́po inshallah rahman. sáré ọ̀rọ̀ Mímíkì kò tí ì sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi ẹ má fọ́ kò tí ì sọ̀rọ̀ kò ì sọ̀rọ̀ ẹ jẹ́ àwọn tí ó ṣẹlẹ̀ before Wednesday ìyẹn tó bá ṣẹlẹ̀ bí ṣe fún ní Saturday ìyẹn tó bá ṣẹlẹ̀ before Wednesday ní ojú ìyẹn tí ó ṣẹlẹ̀ after Wednesday. gbogbo ọ̀rẹ́ tó bá fẹ́ dá sí tọ́lọ́run tó fẹ́ ṣe ìkúlọ́wọ́ fún sí ọlọ́run á mọ̀ retí mẹ́sẹ̀jì yín ọ̀rọ̀ mi ọ̀pọ̀ kò tí ì sọ̀rọ̀ báyìí ó ti yé ta lẹni tí ń parọ́ ó máa tó hàn sẹ́ni bọ̀.